ẹ fẹ́ jó lóye pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ní tẹ́ rí ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ni ẹ rí dáadáa ẹ wò kẹ́tẹ́ wọ̀ ìwọ náà wò bàtà rẹ ló gbé mú kéyìí sọ fẹ́ fò ní ìwọ náà wà lọ́tọ̀ wọ̀ yóò bá bàbá dán ìwọ ń tiẹ̀ ẹ̀yìn méje lágbàá ẹ̀ lè ṣiṣẹ́ tó àtọrọ owó nù àbí. Gẹ́bù. ọ̀gá mi sà. Àwọn wo ni yẹ kí ló fariwo? Yes sir. Àwọn ará àdúgbò àwọn tálíkà àdúgbò lòsì àdúgbò tó máa ń tọrọ owó lọ́wọ́. Ẹ kí wá ń tiẹ̀ ọwọ́ bàbá ẹ̀ ló ti fẹ́ tọrọ owó ni kí wọ́n yẹ kí wọ́n lé jàre. Mo mọ̀ pé ìwọ ni ṣé n tó wá ń ṣẹlẹ̀ ṣé kò wá tó rò. Wọ́n ní ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ. Wàtẹ́gbọ́n àtọjọ́ tí ẹ̀gbọ́n rẹ ti kúrò nílé tó lọ tí ò wẹ̀yìn. Àṣà mi sì tún wá ń já kó má jẹ́ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ sí lọ́hùn ni.